ẹ ǹlẹ́ o bí ọ̀sán bá fẹ́ pọ́n ìgbà òwúrọ̀ á sì yàgò gbogbo wùsùwùsù àwọ̀jọ sí apá kan nínú oṣù kẹsàn-án yìí ìdíwọ́ àti ìdènà kò ní jọba lọ́nà gbogbo wa bí àrá bá sán tí gbó ti jù á mì tìtì níbi gbogbo tá a bá dé lóṣù yìí ọmọ aráyé á tẹríba fún wa bí ọ̀sán yìí bá fọhùn olóòtú rẹ̀ á sì ṣe ẹ̀là ọ̀rọ̀ tó rújú nínú oṣù yìí ọ̀rọ̀ wa ò ní rújú o ọ̀nà ayọ̀ á sì là fún gbogbo wa. Egun mẹ́sàn-án ní bẹ ní ìhà akọ lára rẹ̀ la sì ti yọ tabo nínú oṣù yìí ẹ̀tọ́ wa lọ́wọ́ takọtabo ni Elédùmarè máa gbà fún wa ní ìrọ̀rùn. Oṣù mẹ́sàn-án ni ọlẹ̀ ń lò nínú aláboyún kó tó lè di ohun àrígbámú. Nínú oṣù kẹsàn-án yìí gbogbo wa pátápátá ńlá máa gbáre mú ìrì ọ̀hún kò sì ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́. Sísàn ló sàn sàn ń ní ọmọ aráyé fi lànà lọ́ba nínú oko. Sísàn ń ló san ọ̀sán gangan ní a kì í fi wá ohunkóhun tì nínú rẹ̀. Sísàn ló san ọ̀sán ń ló fi di ẹ̀mí ìyáàlú bàbá wọ. Oṣù kẹsàn-án yìí á sàn wá sówó sàn wá sọmọ sàn wá sáìkú baálẹ̀ ọ̀rọ̀. Àìsàn ní mú ní mọ rírì àláfíà o. Nínú oṣù yìí àwa ò ní rógun àìsàn lórí ọmọ ìnáwó òdì kò sì ní wọlé tọ̀ wá. Gbogbo iṣẹ́ tá a ṣe lórí ìdúró a ò ní dùbúlẹ̀ jẹ èrè rẹ̀. Nínú oṣù kẹsàn-án yìí gbogbo gbèsè tá a jẹ ni adániwáyé máa bá wa san. Bá a bá wa rẹni tó jẹ wá ní gbèsè àwọn náà wọ́n á san ní àsanlé. Ìgbà òwúrọ̀ wa ti dára ọ̀sán ń san wá lọ́wọ́lọ́wọ́ ìyálẹ̀ta wa náà ó sàn wọ̀n bó ti wá léhùn kí àwọn ìgbà yìí kò dára tó alẹ́ àsùnwájú òwúrọ̀ lọ. Bá a bá wá rí ẹnikẹ́ni tó ń rojọ́ wa fi bí wá wa kiri nínú oṣù kẹsàn-án yìí kì í san fẹ́ẹ́sàn kì í wọ̀ fọ́wọ̀ ọmọ rí igbá kì í rí ìdíjókòó àásán á padà sórí aláàsán Elédùmarè á gbẹ̀san gbogbo wa lára oníṣẹ́ ibi. Oṣù kẹsàn-án yìí á sàn wá ju gbogbo oṣù tá a ti lò láyé lọ. Àmín.